ọ̀rọ̀ Yorùbá nation ló Yorùbá nation yóò sì farahàn. Ẹgbọ́ ìran tó lọ́wọ́ fi hàn mí ní ọ̀sẹ̀ tó kọjá kí gbogbo àgbáyé kó gbọ́ ọ̀rọ̀ yìí, kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó pè rẹ̀ ní wòlíì ajínrere pásítọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Tẹ́ bá ní ẹ̀mí Ọlọ́run ní tòótọ́, mi ò gbéra mi kalẹ̀ bí Ọlọ́run tàbí bí ẹ̀mí mẹ́ta ọmọdé ni mí, ṣùgbọ́n ẹ lọ gbàdúrà lórí ẹ̀. Ẹ gbàdúrà. Èmi ò ṣẹ́rí ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ tó kọjá èmi ò tiẹ̀ pray. Ó ní nǹkan tí mo ṣe, mo sọ̀rọ̀ yẹn fólòtú, ó ní nǹkan tí mo tiẹ̀ ń ṣe nínú bedroom mo wà lọ́jọ́, mo ní nǹkan tí mo tiẹ̀ ń ṣe, ìmọ̀ bẹ́ẹ̀ mo tiẹ̀ ń kàwé kàbí mo ṣe kankan ni. Bẹ́ẹ̀ dẹ̀ láì dẹ̀ gbé ìran yẹn wá. Níbi tí mo ní láì ṣe bá mo tiẹ̀ ní ọ̀rọ̀ yìí lọ́kàn. Mo dẹ̀ rí ẹ̀yà mẹ́ta kí gbogbo èèyàn gbọ́ ìran yìí o. Ìran ọ̀run àpáàdì kọ́ lélẹ̀. Ìran ìmísí láti inú ìsàlẹ̀ òkun kọ́ lélẹ̀. Bẹ́ẹ̀ ni ìran ẹ̀mí mímọ́ ni, ìran tá a tọwọ́ ẹ̀mí mímọ́ bí fún mi, tá a tọwọ́ ẹ̀mí mímọ́ bí ni. Mo dẹ̀ rí ẹ̀yà mẹ́ta la fi hàn mí. Mo dẹ̀ rí wípé ẹ̀yà méjì bára wọn lọ. Mo dẹ̀ rí pé wọ́n fi ẹ̀yà kan lẹ̀, wọ́n ya ẹ̀yà kan lẹ̀, àwọn méjì dẹ̀ ya lọ, wọ́n dẹ̀ bára wọn. Mo dẹ̀ rí ẹ̀yà kan dá dúró. Mo wá rí pé ẹ̀yà tó dúró, mo wá rí pé wọ́n ń bínú gan. Ẹni ó bínú pẹ̀lú ìbínú fùfùgbà tó yá, mo kàn rí pé òun náà kàn tó bá tiẹ̀. Honorally yóò ṣẹlẹ̀. Okay. But particularly what I also see mostly there tí mo rí gẹ́gẹ́ bí ìran tí mo sọ ní ọdún tó kọjá, mọ́ January ọdún yìí, pé I saw protest. Mo dẹ̀ rí àwọn èèyàn tó ya, mo rí àwọn ọ̀dọ́ tó pọ̀, mo dẹ̀ rí èrò tó ya síta tí wọ́n dẹ̀ protest, tí wọ́n dẹ̀ make a move lórí àwọn nǹkan yìí kò ní yóò ṣẹlẹ̀. Yóò ṣẹlẹ̀ ohun tí a ti sọ láti last year ni yóò ṣẹlẹ̀. And nǹkan kan tó kàn wá bẹ́ẹ̀ ni wí ká kún fún àdúrà náà, ká ń dẹ àwọn ìgbìyànjú tó bá jẹ ká ń gbé, àwọn tó bá máa ṣe kán gbé àwọn ìgbésẹ̀ kan, torí kó má di pé yóò jẹ́ ìṣẹ̀lẹ̀ tẹ́ pé a wà hijacked. Okay. Pé yóò kọjá ohun tí a ò tiẹ̀ ever dream. Téèyàn ò ronú ẹ̀. Olúwa ní Yorùbá nation ní báyìí kò sí Nàìjíríà mọ́ rárá májú Ọlọ́run mọ́. Lórí gunpowder. Anytime ló lè yìn. Anytime ló lè yìn. Mo dẹ̀ ti sọ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan rí pé mo rí tí gbogbo ìlú dàrú, everybody bẹ̀rẹ̀ sí ní sákiri. Nínú ọ̀rọ̀ yẹn mo rí ọ̀rábìnrin kan, ìyẹn tiẹ̀ wà ní bathroom ní ìhòòhò báyìí ló ti sá bọ́ta. Pé wọ́n ṣe ń fi ìró wé pé ìyá ẹ̀ tiẹ̀ bó tẹ̀ jẹ́ ìrókẹ́rù tí ọlọ́mọ ò mọ́mọ́. So ẹ̀yin ọmọ Yorùbá ẹ káàbọ̀, ẹ kú dédé àsìkò yìí. Ẹ mọ̀ pé gbogbo bàbá yìí nínú èmi máa ń dùn àgàgà tí n bá ti gbọ́ ìròyìn ayọ̀ nípa orílẹ̀-èdè mi àtàtà, orílẹ̀-èdè Yorùbá. Ẹ dákun ẹ bá mi farabalẹ̀ kẹ́ ẹ tún bá mi gbọ́ tuntun látẹnu bàbá wa wòlíì yìí. Ìfáàràlẹ̀ yìí tẹ́ ẹ gbọ́ ni ẹ tí ì gbọ́ òrìjínà gangan. Ẹ dákun kí ni yóò ṣẹlẹ̀ gangan. Wọ́n ní ọ̀rọ̀ ọlọ́gbọ́n bákan náà ní rí, táṣìírí òun náà ní yàtọ̀. Ìran àwọn ìránṣẹ́ Ọlọ́run ojúlówó sàn án báyìí náà ní rìn tí ò sì ládàlú. Gbogbo èèyàn ló ti mọ bàbá tí mò ń sọ. Mo ń sọ̀rọ̀ nípa Prophet T.O. Ọláyọ Abraham. Ẹ má bínú, Prophet T.O. Abraham. Kí ni wọ́n ní sọ fún wa? Àṣírí àwọn Fúlàní, àṣírí àwọn apanijayé, bí wọ́n ṣe pa àwọn àmì, ìhun tó tún ń bọ̀, ẹnìkan máa rin òhò, ta ló nítọ̀hún nínú àwọn ọ̀tá Yorùbá? Yóò rin òhò kò sì sọ́gbọ́n ẹ̀. Ìdágìrì máa wáyé. Protest tá a fẹ́ ṣe ibì kan ni bàbá ní yóò já sí. Wọ́n yóò lídìí wa débì kan, ibo níbẹ̀, gbogbo ẹ̀ lẹ́ máa farabalẹ̀ gbọ́. Àwọn wo lẹ̀yà mẹ́ta? Báwo lẹ̀yà mẹ́ta ṣe dé? Níbo ni ìrìn àjò ẹ̀yà kẹrin ìkẹta tí ò tẹ̀lé àwọn méjì, níbo ló end up sí? Níbo làwọn méjì fi ìrìn àjò wọn pamọ́ sí? Bàbá ò ṣàì sọ̀rọ̀ nípa àwọn entertainment industry. Gbogbo ẹ̀ka ni wọ́n mú Ọlọ́run ẹ̀mí mímọ́ ló mú wọn wọ̀ tán. Ẹ̀yin Mùsùlùmí, ẹgbẹ́ kánù, PFN onígbàgbọ́, gbogbo mùríìkì àti gbogbo yín pátápátá, ẹ̀bọ bí
ẹ wá gbọ́ titun. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá lẹ̀ ń wòye. Ẹ bá mi máa pè wọ́n fún béèrè ohun tó bá rú yín lójú. Ẹ pè wọ́n kẹ́ ẹ béèrè. Ẹ sì má gbàgbé mega rally tó ń bọ̀ orílẹ̀-èdè Yorùbá. Ẹ tètè máa pariwo ẹ̀ fún gbogbo ènìyàn pé orílẹ̀-èdè Yorùbá ní kíákíá láì fọ̀tápè. Mi ò ní tàn yín lórí ètò lónìí. Ẹ gbọ́ wọnrin ẹ pẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò mọ́. Ẹ jẹ́ ń lọ tààrà sọ́dọ̀ bàbá wa Prophet T.O. Abraham. Bàbá ẹ kú dédé àsìkò yìí. Ẹ ṣeun gan lóòtú. Gbogbo etí tó ń gbọ́ wa, ojú tó ń wò wá ní gbogbo orílẹ̀-èdè tẹ́ ti ń gbọ́ wa lórúkọ Jésù. Ayọ̀ Ọlọ́run á máa bá wa gbé. Àmín. Àlàáfíà rẹ̀ kò ní fi wá sílẹ̀. Àmín. Àdúrà wa gbà. Àmín. Jésù lọ wa. Àmín. Tó bàbá ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Wọ́n ní tí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Èyí tó bá jẹ́ Yúnúsà òun ni ó gbàwé orí, tàbí èyí tí a bá pè kúmólú a jẹ́ pé gbogbo akínlé wọn ló ti kú tán. Tó ó ṣe bí òwe Yorùbá. Látàrí rògbònìyàn káàkiri orílẹ̀-èdè àgbáyé, ó ń ṣẹlẹ̀ nílùú Áfíríkà, ó ń ṣẹlẹ̀ l'Amẹ́ríkà, ó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé. Àmọ́ pàápàá jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà sà, gbogbo rògbòdìyàn apani nílé ni o, wọ́n jí wọn gbé o, wọ́n jí kí gbá gbé o. Bàbá gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, ẹ dákun, tírú ìṣẹ̀lẹ̀ báyìí bá ń ṣẹlẹ̀, ẹ jọ̀ọ́ kí ló lè fà á? Àti wípé ǹjẹ́ a rí ìgbà kan tàbí àkókò kan nínú ọ̀rọ̀ Ọlọ́run àti ìrìn àjò yín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé tí àwọn orílẹ̀-èdè kan ti kojú irú ìṣòro tí Nàìjíríà kojú? Ẹ wá bá mi kó pọ̀ àti ọ̀nà àbáyọ. Ẹ ṣe gan olóòtú. Bàbá. Gbogbo ènìyàn tó ń gbọ́ wa káàkiri àgbáláyé, lórúkọ Jésù ojú tẹ́ fẹ́ ń wò wá ò ní fọ́. Àmín. And àlàáfíà Ọlọ́run bí mo ṣe gbà lẹ́ẹ̀kan sí kò ní dágbére fún wa. Àmín. Ká padà sínú ìbéèrè tí olóòtú béèrè. Gẹ́gẹ́ bí ìbéèrè yẹn, mo fẹ́ kí gbogbo èèyàn kó farabalẹ̀ láti gbọ́. Àwọn nǹkan tí gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ yẹn, àwọn nǹkan bẹ́ẹ̀ ò lè ṣe kó má ṣẹlẹ̀. Dóò náà àti rí kà náà ní Bíbélì náà tó ti ṣẹlẹ̀ rí nígbà yá àwọn ọmọ Ísírẹ́lì, tí àwọn náà tí wọ́n la àwọn nǹkan kan kọjá gbà yẹn tí gbogbo nǹkan ò dámọ́rán. Ṣùgbọ́n ìgbà tó tó àkókò kan, Bíbélì wípé ó ní a sì rán olùgbàlà kan sí wọn. Nínú Ẹ́kísódù orí 2, bẹ́ẹ̀ ni Olúwa sì gbé Mósè dìde, ó rán Mósè sí wọn. Àti bẹ́ẹ̀ lọ ní àkókò kan náà ní ìwé Genesis chapter 40, chapter 41 tó ń sọ nípa nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílẹ̀ Íjíbítì tí ìyàn mú, tí gbogbo nǹkan ní agbára ní orílẹ̀-èdè náà. Àkókò náà ìgbà t'Ọlọ́run máa ṣe ìyanu ẹ̀, a gbé Jósẹ́fù, bẹ́ẹ̀ ni a gbé òun náà dìde. Gbogbo etí tó ń gbọ́ mi kí n tó máa lọ sínú ìtúpa lọ̀rọ̀ yìí àti kí l'Olúwa wí gan lórí orílẹ̀-èdè Nàìjíríà. Mo gbàdúrà fún yín lórúkọ Jésù Kristi, ó ní mọ̀ ìnira o. Àmín. Ìnira ò ní bá ọ. Àmín. Gbogbo ẹni tó ń gbọ́ mi pátápátá, gbogbo tó dàbí ogun nínú ayé rẹ, lórúkọ Jésù Ọlọ́run kó fòpin sí. Àmín. Wàá dẹ̀ rí àánú gbà. Àmín. Ṣé rí ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà? Àkọ́kọ́ náà tá a bá wo lọ wò bọ̀, kò sóhun tó ṣẹlẹ̀ láyé tàbí kò sóhun tó ṣẹlẹ̀ sí ènìyàn tí Ọlọ́run ò mọ̀ sí. Mímọ̀ sí Ọlọ́run yẹn ó wá pín sọ́nà oríṣiríṣi. Number 1, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, àsọtẹ́lẹ̀ bá lọ. Torí àwọn nǹkan tó ti farahàn tẹ́gbẹ́ Ọlọ́run ti fi hàn nígbà kan rí pé àwọn ní àkókò báyìí àwọn bí nǹkan báyìí yóò ṣẹlẹ̀. Tí gbogbo àwọn àsọtẹ́lẹ̀ kan ti jáde wá before now. Okay. Kó tó di pé àwọn nǹkan báyìí kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀. And ẹlẹ́ẹ̀kejì, ọ̀pọ̀lọpọ̀ á sọ pé okay o, bẹ́ẹ̀ torí pé ìgbẹ̀yìn ayé la wà, ìgbẹ̀yìn ayé la wà ló fà á tí gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀. Kì í ṣe pé ìgbẹ̀yìn ayé la wà lóòótọ́, ìgbẹ̀yìn ayé la wà lóòótọ́, ṣùgbọ́n ìyẹn gangan kọ́ ni nǹkan tó wà ní tó lè jẹ́ kókó nǹkan tó wà bẹ́ẹ̀. Number 1, àsọtẹ́lẹ̀ tó ti jáde wá ní ìgbà kan rí lórí àwọn nǹkan tó tà ń là kọjá lọ́wọ́lọ́wọ́. And number 2, tí a bá dẹ̀ wò, Bíbélì náà sọ, ó ní àwọn èèyàn mi ṣègbé nítorí wọn ò ní ìmọ̀. Àìní ìmọ̀ tó ó wà lọ́ra nǹkan tó ń jà wá lógun lórílẹ̀-èdè yìí. Ìmọ̀ wo ni? Àkọ́kọ́, ìmọ̀ nípa ti Ọlọ́run.
a ti yẹ̀ kúrò ní ọ̀nà Ọlọ́run. Hmm. Bíbélì dẹ̀ sọ pé ní pé orílẹ̀-èdè tàbí ẹnikẹ́ni tó bá yẹ̀ fún Ọlọ́run Hmm. ó ní pé yóò ṣègbé. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni, torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni tá a bá wo orílẹ̀-èdè yìí dáadáa a ti yẹ̀ kúrò ní ìmọ̀ Ọlọ́run, Hmm. a ti yẹ̀ pátápátá kúrò ní ìmọ̀ Ọlọ́run. Àwọn nǹkan kan ṣẹlẹ̀ ní táìmù tẹ́ pé I don't know, mi ò mọ orúkọ tí n bá pè wọ́n, tó yẹ pé wọ́n ń ṣe kìrìsìtẹ́nì, wọ́n ń ṣe mùsùlùmí, Hmm. ṣùgbọ́n bí mi ò mọ orúkọ ẹ̀sìn tí n bá pè é, kíní yẹn ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Mo sọ̀rọ̀ kan ní ọdún tó kọjá, Hmm. mo sọ̀rọ̀ kan lọ́dún tó kọjá ní nǹkan bíi September sí October, bóyá November, September, October. Àwọn tó bá ń gbọ́ àwọn àsọtẹ́lẹ̀ tí a máa ń sọ pẹ̀lú àwọn ìrántí Ọlọ́run máa fi hàn wá. Hmm. Mo ní mo rí àwọn nǹkan kan tó sọ̀kalẹ̀ láti ọ̀run. Mo ní mo rí àwọn nǹkan kan sọ̀kalẹ̀. Mo ní mo wá bẹ̀rẹ̀ sí ní, mo ní wọ́n pọ̀ gan bí ẹbọ, mo ní wọ́n dàbí ẹbọra. Mo ní wọ́n sọ̀kalẹ̀ láti ojú sọ́mà. Mo ní èrè wọn dàbí èrè ẹbọra. Mo ní wọ́n wá pọ̀, wọ́n bolí ayé. Mo ní gìnìjìnì mú mi nínú ìran náà. Mo wá sọ pé Olúwa kí leléyìí, Ọlọ́run ṣàánú fún wa. Gìnìjìnì ẹ̀rù tó ń bà mí, Ọlọ́run ṣàánú fún wa, kí leléyìí wọlé tó ń ṣẹlẹ̀ yìí. Olúwa sọ fún mi nínú ìran yẹn náà, mo ti ń gbóhùn náà. Ó sọ fún mi pé ẹ gbàdúrà o, ẹ gbàdúrà o pé Sátánì pé ìmọ̀ òkùnkùn ní eléyìí tó ń ṣẹlẹ̀ yìí o, láti fi ogun ja ayé. Ó ní gbọ́ mi dáadáa, ó ní àwọn nǹkan tí ẹ kó wọ́n ti pàtì tí wọ́n ṣe mọ́ nígbà kan rí mọ́. Ó ní pé wọ́n ó fara hàn gidi gan báyìí, tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ò bá múra ẹ̀yìn rere, Ọlọ́run má jẹ́ kí ìmọ́lẹ̀ ẹ̀yìn rere ó kú. Wípé ọ̀pọ̀lọpọ̀ yóò fi ọkàn wọn fún àwọn nǹkan wọ̀nyí. Wípé ó dẹ̀ máa milẹ̀ gidigidi gan. Mo ṣàlàyé àwọn nǹkan bí mo ṣe ríran yẹn fáwọn tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn gbà yẹn ní September, October tí mo sọ àwọn ọ̀rọ̀ yẹn, tí mo ní ọ̀pọ̀lọpọ̀ àbáyé á máa jáde. Mo ní pé nínú ìran yẹn mo ní pé ọ̀pọ̀lọpọ̀ yóò máa jáde kúrò ní church báyìí, wọ́n dẹ̀ máa lọ síbẹ̀, wọ́n dẹ̀ máa forí wọn balẹ̀ fún bẹ́ẹ̀. Mo ní ẹ̀mí ìbọ̀rìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, mo ní yóò gbilẹ̀ gan. Mo ní torí dẹ̀ mo ní ká gbàdúrà. Ṣé rí ohun tí mo bá débẹ̀ ni wípé àkókò yìí Nàìjíríà á fi Ọlọ́run sílẹ̀. Orílẹ̀-èdè tó bá dẹ̀ gbàgbé Ọlọ́run yóò rí other side Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Yóò ṣílẹ̀kùn fún Sátánì láti wọlé láti pọ́n wọn lójú. Ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí nìyẹn. Àǹtá bá dẹ̀ wá wo gẹ́gẹ́ bí ohun tí mo bá olóòtú sọ nígbà tí mo ń bá wọn sọ̀rọ̀, mo sọ fún mi ní amúmẹ́rí ìran kan sí orílẹ̀-èdè yìí. Mo ṣe ń bọ̀ wá síbi ìran yẹn. Torí náà mo fẹ́ kí gbogbo èèyàn ká gbàdúrà gidigidi gan. Torí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, a nílò àdúrà. Àdúrà ńlá ni o. Àdúrà ńlá ni. Àwọn ká máa sọ pé wọ́n á dẹ̀ máa pariwo àdúrà, ṣáàdúrà la nílò ni, ṣáàdúrà ní kìnnìkan ni, gbàdúrà ni, àdúrà tá a ti ń gbà lájọjọ́ yóò ti ṣé kò tí tó ni, àdúrà wọ̀ tí tó. Bẹ́ẹ̀ ni bó bá ń gbàdúrà lórí nǹkan kan tó bá tí ì rí máa gbàdúrà. Rẹ̀ tó nìyẹn. Ó ní Bíbélì ní ẹ béèrè títí ayọ̀ yín yóò fi kún. Bẹ́ẹ̀ ni. A ò lè fi ìlànà àdúrà sílẹ̀. Àdúrà lè mímọ̀ tí mo lè gbà, mi ò lè lọ gbébọn. Ìmọ̀ kejì, wípé àwọn èèyàn mi ò ní, ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn ò ní ìmọ̀. Ìmọ̀ kejì òun ní ìmọ̀ tó ní ṣe pẹ̀lú pé ókè o, kí lè àwọn nǹkan tí yẹ ká ṣe, àwọn nǹkan tí yẹ ká mọ̀, ká dẹ̀ fi ṣe ojúṣe, ṣùgbọ́n tí a ò kọbi ara sí. Ohun tó ogun kejì tó ń jà wá lórílẹ̀-èdè ni. Ogun kejì tó ń jà wá lórílẹ̀-èdè. Ókè, mo fẹ́ sọ báyìí, tá bá wà àwọn aláṣẹ tó wà ńbẹ̀ gbogbo tó ń tukọ̀ orílẹ̀-èdè yìí. Ọ̀pọ̀lọpọ̀ wọn ìmíì gan ò qualified fún ibi tó fi sí. Ẹ sọ fún mi iṣẹ́ wo lẹ fẹ́ kí yẹn ṣe fún orílẹ̀-èdè bí kò ṣe pé àpò ara rẹ̀ àti whatever ló máa ṣiṣẹ́ fún. Bó bá dàbí ọ̀rọ̀ bí ẹ̀gàn bí nǹkan kàkẹ́ má bínú, ṣùgbọ́n bí ó ṣe jẹ́ gangan mo ṣe ń sọ yẹn, ìmọ̀ a ò lé ìmọ̀ tó yẹ ká ní. Ókè, ẹ jẹ́ ká wọn tó ṣẹlẹ̀ ní Burkina Faso lẹ́nujọ́ mẹ́ta tí gbogbo wa ń gbọ́, tí ọmọkùnrin 36 years tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, táwọn ní Ibrahim Traoré, tá à ń gbọ́ ohun tó ń ṣe. Ológun nìyẹn for that matter, tá à ń gbọ́ gbogbo nǹkan tó ń ṣe níbẹ̀ tí orílẹ̀-èdè yẹn dẹ̀ fi wà nílànà tó yẹ kó wà. Torí náà ẹ jọ̀wọ́, àdúrà ni ká gbàdúrà àkọ́kọ́. Èkejì, ìmọ̀ náà ni pé ká fi àwọn tó yẹ ká fi sí ipò, ká dẹ̀ ṣe àwọn nǹkan tí yẹ ká ṣe. Òun ni àwọn nǹkan tí à ń sọ nípa rẹ̀ yìí, kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, gbogbo rògbòdìyàn yìí kó lè fi kásẹ̀ ńlẹ̀. Torí mi ò ní parọ́ fún yín, gẹ́gẹ́ bí ìran tó Olúwa fi hàn mí. Mo sọ fún olóòtú lẹ́ẹ̀kan kí n tó padà sí ọ̀rọ̀ yẹn, á fi ìran hàn mí, ogun ń bọ̀. A ò gbàdúrà ẹ̀ o. Ẹni bá ti rí ogun rí ni kò ní ẹ̀fà gbàdúrà pé kó gbogbo ó ṣẹlẹ̀. Ká gbàdúrà. Tẹ bá dẹ̀ sọ pé ká má gbàdúrà, àwọn tó ní ká má gbàdúrà tó ogun bá dé, kí ló lè ṣe gbà? Kò yé mi. Ẹ jẹ́ ká gbàdúrà. Ogun bẹ́ẹ̀ ni ogun civil war gidi ó ń bọ̀, ká múra àdúrà gidi
gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run gbogbo ká wọnú yàrá àdúrà ká gbàdúrà. Ẹ̀yin ẹlẹ́kẹ̀ èbú tẹ máa bá wọn pásọ̀ pé kí náà sọ kọ́tàkọ́tà òun náà sọ bó bá délẹ̀ ẹnu ojú yẹn á jà. Bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé àwọn kan wà tá a fi ọ̀rọ̀ rán, àwọn kan dẹ̀ wà tó yẹ pé wọ́n máa ń ṣe bí predict àbí wọ́n ṣe prediction àbí wọ́n ṣe forecast. Àsọtẹ́lẹ̀ ohun Ọlọ́run ó wà lóòótọ́ ó sì wà dáadáa bí ti gbà ní. Torí ẹ̀ ohun tó lọ́ àfihàn lélẹ̀ ká gbàdúrà gidi gan. Torí mo sọ fún olóòtú lẹ́ẹ̀kan mo ní Nàìjíríà jókòó lórí gunpowder. Anytime ló lè yìn, anytime ló lè yìn. Mo dẹ̀ ti sọ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan rí pé mo rí tí gbogbo ìlú dàrú everybody bẹ̀rẹ̀ sí ní sákiri. Nínú ọ̀rọ̀ yẹn mo rí ọ̀rábìnrin kan ìyẹn tiẹ̀ wà ní bathroom ní ìhòòhò báyìí ló ti sá bọ́ta. Pé wọ́n ṣe ń fi ìró wé pé ìyá ẹ̀ tiẹ̀ bó tẹ̀ jẹ́ ìrókẹ́rú tí ọlọ́mọ ò mọ́mọ́. Ìran yẹn ti súnmọ́ ìtílé ká gbàdúrà lórí ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Ká gbàdúrà gidigidi gan kí ogun má bàa wọ̀lú kí gbogbo bẹ́ẹ̀ ni kó tó di pé àṣẹ máa pariwo pé Ọlọ́run jọ gbà wá. Torí ohun tó wà ń bẹ̀ nìyẹn àwọn ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ Ọlọ́run bá bẹ̀ wá mo bá wa sọ̀rọ̀ ní gẹ́gẹ́ bí ọmọdé tèmi ẹ jọ̀wọ́ security aspect ẹ ṣiṣẹ́ lé lórí. Ẹ ṣiṣẹ́ lé lórí. Aspect yẹn mo fẹ́ sọ̀rọ̀ kí n tó gbé ọ̀rọ̀ ilé ẹ ṣiṣẹ́ lórí security aspect lórí. And number 2 àwọn àbọ̀dè àwọn ẹni àbọ̀dé ti wọnú ìjọba yìí rẹpẹtẹ tí ò lóǹkà tó jẹ́ pé ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ gan ò lẹ́nu lórí wọn mọ́. Ṣé bí wọ́n ti ajáàkì ọkọ̀ yẹn mọ́ lọ́wọ́. Torí náà ibẹ̀ àwọn nǹkan tí mo ṣe láà nílò àdúrà nìyẹn gẹ́gẹ́ bó tó lù wá fi hàn wá pé ogun dé ogun bọ̀ pé ká gbàdúrà gidigidi gan. Mo sọ nínú fọ́nrán kan ní last year mo dẹ̀ sọ ní early this year bíi 2 months ago mo ní ẹ gbàdúrà between now 2027 pé kí ohun Ọlọ́run kó dojú ọjọ́ mú ká má ṣe rí wàhálà ká má ṣe rí ìdàrúdàpọ̀. Ẹ jọ̀wọ́ o ẹ já gbàdúrà. Bẹ́ẹ̀ ni lórúkọ Jésù Nàìjíríà kò ní bàjẹ́ o. Àmín. Àmọ́ bàbá látàrí àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí n fẹ́ béèrè yìí pé bórílẹ̀-èdè Nàìjíríà ṣe rí rúdurùdu ẹ̀ ládùúgbò àlágbà ṣùgbọ́n àwọn ọ̀ràn kan ti gbàgbọ́ pé tó a máa ti gbàdúrà yìí kí wọ́n tó bí ìran bàbá ńlá wa títí dé ìran wa lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí kálukú ti ń pariwo pé èmi fẹ́ lọ ìwọ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ sì ti sọ̀rọ̀ nípa ogun kò tí ogun ọ̀hún ètí ìtóbi ni ó ti wà already báyìí bí wọ́n ṣe ń pa wọ́n bínú bẹ́ẹ̀ ni wọ́n pa wọ́n nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ káàkiri náà mo wá fẹ́ béèrè yìí àwọn Yorùbá ti dìde báyìí wípé bó ti wù kó rí àwọn fẹ́ jáde pé àwọn ọ̀bọ̀rílẹ̀-èdè Nàìjíríà ṣe mọ́ àwọn fẹ́ máa lọ jẹ́jẹ́ ara ọ̀hún fúdí èyí wọ́n múra ìwọ́de ẹ sì ti sọ àwọn nǹkan kan ṣáájú bóyá lọ́dún tó kọjá nípa ọ̀rọ̀ pé nǹkan báyìí ó ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ ẹ bá àwọn èèyàn wa nínú ilé sọ̀rọ̀ kí ojú wo lẹ fi wò ó àbí nínú ẹ̀mí àti bẹ́ẹ̀ bá ṣe rí pọ́lẹ̀. Ẹ ṣe gan olóòtú bàbá kí gbogbo èèyàn gbọ́ ọ̀rọ̀ yìí ohun tó kàn máa ń dùn mí bẹ́ẹ̀ ni wípé ní àkọ́kọ́ náà mo fi ọ̀rọ̀ Nàìjíríà àwọn ará Nàìjíríà tí ni mo fi wé ará Ísírẹ́lì ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àìgbà ohun Olúwa gbọ́ a fẹ́ràn ẹ̀tàn a fẹ́ràn pé ókè ohun tá a bá fẹ́ gbọ́ ni kí wọ́n wí nìkan máa wí ṣùgbọ́n a ò fẹ́ mọkàn Ọlọ́run gangan pàtó ṣùgbọ́n tó bá wá di pé ọ̀rọ̀ yẹn bá wá di pé ó yíwọ́ tí ò lọ bá a ṣe fẹ́ tó lé pé gbogbo ẹ̀ wá ṣe kíní ká máa kígbe Olúwa o gbà wá o Jésù nǹkan kan ṣe rí àwọn tó ti mọ ojú yìí dáadáa tó dẹ̀ mọ̀ mí dáadáa mo ti sọ nípa Yorùbá nation sí sẹ́yìn mo ní ọ̀rọ̀ Yorùbá nation mo yóò sì wáyé o yóò sì máa wáyé o mo ní ṣùgbọ́n o number 1 Olúwa ní pẹ̀lú ìjàkadì àdúrà àti ìgbìyànjú nípa àwọn tó wà níbẹ̀ tá ó máa gbàdúrà fún àti àwa náà òun ni yóò fi wáyé o bá a bá gbìyànjú nípa ti ara pé òkè o àkóra wa jọ à ń ṣe mítìn mọ́ mítìn pé kí ọ̀rọ̀ yẹn kó lè wáyé àárín súnmọ́ àwọn tó wà lórílẹ̀‐èdè káàkiri kọ́kọ́ pé kí ọ̀rọ̀ yẹn kó lè wáyé bá ò bá fi àdúrà pilẹ̀ kò ní ṣeé ṣe ẹni tó bá máa bú mi kó bú ránṣẹ́ kó bú mi dáadáa ṣùgbọ́n ò ní sọ̀rọ̀ sí ẹ̀mí mímọ́ tí màá kàn sọ bẹ́ẹ̀ nìyẹn
kí gbogbo èèyàn kó gbọ́ ọ̀rọ̀ yìí dáadáa. Bá a bá ṣe gbogbo ìgbìyànjú tiwa yẹn ó dára lóòótọ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀, torí ìgbìyànjú yẹn ó wà important. Ìyẹn ni pé ìyẹn ni action tá à ń pè ní ìgbàgbọ́, ìgbésẹ̀ ìgbàgbọ́ nìyẹn. Ṣùgbọ́n tá a bá fi àdúrà pilẹ̀ kí gbogbo èèyàn gbọ́ mi dáadáa, nǹkan kan ò lè wáyé. Mo máa ń rí sọ bá àwọn mẹ́rin bí àwọn, mo sọ̀rọ̀ láti sọ bẹ́ẹ̀, bí àwọn àwòrán nínú kinní yẹn sà ní oṣù tó kọjá, Ọlọ́run sọ fún mi, Olúwa ní sọ fún gbogbo àwọn wòlíì tó máa jáde sórí afẹ́fẹ́ pé kí wọ́n wà very careful pẹ̀lú ìṣọwọ́ sọ̀rọ̀ wọn, pé kọ́pọ̀lọpọ̀ má bàa bára wọn bí tí wọ́n fẹ́. Torí ẹ̀ àwọn nǹkan tí à ń sọ yìí wà very very important. Ọ̀rọ̀ Yorùbá nation ló Yorùbá nation yóò sì farahàn. Ẹgbọ́ ìran tó lọ́ àfihàn mi ní ọ̀sẹ̀ tó kọjá, kí gbogbo àgbáyé kó gbọ́ ọ̀rọ̀ yìí, kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó pèrè ní wòlíì ajínrere pásítọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Tẹ́ bá ní ẹ̀mí Ọlọ́run ní tòótọ́, mi ò gbéra mi kalẹ̀ bí Ọlọ́run tàbí bí ẹ̀mí mẹ́ta, ọmọdé ni mí, ṣùgbọ́n ẹ lọ gbàdúrà lórí ẹ̀. Ẹ gbàdúrà. Èmi ò ṣẹ́rí ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ tó kọjá èmi ò tiẹ̀ pray. Ó ní nǹkan tí mo ṣe, mo sọ̀rọ̀ yẹn fólòtú, ó ní nǹkan tí mo tiẹ̀ ń ṣe nínú bedroom mo wà lọ́jọ́, mo ní nǹkan tí mo tiẹ̀ ń ṣe, ìmọ̀ bẹ́ẹ̀ mo tiẹ̀ ń kàwé kàbí mo ṣe kankan ni. Bẹ́ẹ̀ dẹ̀ láì dẹ̀ gbéran yẹn wá, níbi tí mo ní láì ṣe bá mo tiẹ̀ ní mo ní ọ̀rọ̀ yìí lọ́kàn. Mo dẹ̀ rí ẹ̀yà mẹ́ta kí gbogbo èèyàn gbọ́ ìran yìí o. Ìran ọ̀run àpáàdì kọ́ lélẹ̀, ìran ìmísí láti inú ìsàlẹ̀ òkun kọ́ lélẹ̀. Bẹ́ẹ̀ ni ìran ẹ̀mí mímọ́ ni, ìran tá a tọwọ́ ẹ̀mí mímọ́ bí fún mi, tá a tọwọ́ ẹ̀mí mímọ́ bí ni. Mo dẹ̀ rí ẹ̀yà mẹ́ta la fi hàn mí. Mo dẹ̀ rí wípé ẹ̀yà méjì bára wọn lọ. Mo dẹ̀ rí pé wọ́n fi ẹ̀yà kan lẹ̀, wọ́n ya ẹ̀yà kan lẹ̀, àwọn méjì dẹ̀ ya lọ, wọ́n dẹ̀ bára wọn. Mo dẹ̀ rí ẹ̀yà kan dá dúró. Mo wá rí pé ẹ̀yà tó dúró, mo wá rí pé wọ́n ń bínú gan. Ẹni ó bínú pẹ̀lú ìbínú fùfùgbà tó yá, mo kàn rí pé òun náà kàn tó bá tiẹ̀ lọ. Ọ̀rọ̀ Yorùbá nation ló Yorùbá nation yóò sì farahàn. Ẹgbọ́ ìran tó lọ́ àfihàn mi ní ọ̀sẹ̀ tó kọjá, kí gbogbo àgbáyé kó gbọ́ ọ̀rọ̀ yìí, kí gbogbo ìránṣẹ́ Ọlọ́run tó pèrè ní wòlíì ajínrere pásítọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ yìí. Tẹ́ bá ní ẹ̀mí Ọlọ́run ní tòótọ́, mi ò gbéra mi kalẹ̀ bí Ọlọ́run tàbí bí ẹ̀mí mẹ́ta, ọmọdé ni mí, ṣùgbọ́n ẹ lọ gbàdúrà lórí ẹ̀. Ẹ gbàdúrà. Èmi ò ṣẹ́rí ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ tó kọjá èmi ò tiẹ̀ pray. Ó ní nǹkan tí mo ṣe, mo sọ̀rọ̀ yẹn fólòtú, ó ní nǹkan tí mo tiẹ̀ ń ṣe nínú bedroom mo wà lọ́jọ́, mo ní nǹkan tí mo tiẹ̀ ń ṣe, ìmọ̀ bẹ́ẹ̀ mo tiẹ̀ ń kàwé kàbí mo ṣe kankan ni. Bẹ́ẹ̀ dẹ̀ láì dẹ̀ gbéran yẹn wá, níbi tí mo ní láì ṣe bá mo tiẹ̀ ní mo ní ọ̀rọ̀ yìí lọ́kàn. Mo dẹ̀ rí ẹ̀yà mẹ́ta kí gbogbo èèyàn gbọ́ ìran yìí o. Ìran ọ̀run àpáàdì kọ́ lélẹ̀, ìran ìmísí láti inú ìsàlẹ̀ òkun kọ́ lélẹ̀. Bẹ́ẹ̀ ni ìran ẹ̀mí mímọ́ ni, ìran tá a tọwọ́ ẹ̀mí mímọ́ bí fún mi, tá a tọwọ́ ẹ̀mí mímọ́ bí ni. Mo dẹ̀ rí ẹ̀yà mẹ́ta la fi hàn mí. Mo dẹ̀ rí wípé ẹ̀yà méjì bára wọn lọ. Mo dẹ̀ rí pé wọ́n fi ẹ̀yà kan lẹ̀, wọ́n ya ẹ̀yà kan lẹ̀, àwọn méjì dẹ̀ ya lọ, wọ́n dẹ̀ bára wọn. Mo dẹ̀ rí ẹ̀yà kan dá dúró. Mo wá rí pé ẹ̀yà tó dúró, mo wá rí pé wọ́n ń bínú gan. Ẹni ó bínú pẹ̀lú ìbínú fùfùgbà tó yá, mo kàn rí pé òun náà kàn tó bá tiẹ̀ lọ. Ohun tá a fi hàn mí lórí ẹ̀ ni ká lọ máa tún bó bá ṣe yé wa sí. Má gbàgbé ohun tó lọ́ sọ fún mi ní ìgbà kan ní last year, tí mo dẹ̀ sọ mo lọ́wọ́ ní àdúrà pẹ̀lú àwọn ìgbìyànjú, òun ní ìṣẹ̀lẹ̀ yìí yóò fi fara ní ọ̀rọ̀ Yorùbá nation yóò fi ṣẹlẹ̀. Ẹ jọ̀wọ́ ó gbé ènìyàn, ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ máa ní àdúrà wo ni a ti ń gbà tipẹ́ ẹgbẹ́ kàwọ́ kan. Bí ò bá ṣe ọládùúrà gan tó mú wa dúró títí di àkókò yìí, ibo ni ìwọ tó ń gbọ́rọ̀ mi kan bó ló bá wà. Gbogbo ẹ̀ máa ti dilẹ̀, ìlú yà ti di aṣálẹ̀ pátápátá tó ní sẹ́yẹ kan mẹ́tẹ́gbẹ́ ìlú láti kọjá lọ. Ẹyẹ kan dẹ́mu agbára àdúrà. Àwọn tó ń gbà ẹ kan sára sí wọn, bó bá lè gbà àwọn tó ń gbà ẹ kan sára sí wa. Torí náà àdúrà wa gbà o. Torí ìran tó lọ́wọ́ fi hàn mí nìyẹn ní ọ̀sẹ̀ tó kọjá yìí ni o, ní last week gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní àkókò birthday mi, òun ni ìran yẹn wá. Ọ̀sẹ̀ tó kọjá ní àkókò birthday mi la fi ìran yẹn hàn mí. Torí náà ẹ jọ̀wọ́ gbogbo ènìyàn, ẹ jẹ́ ká gbàdúrà, ká kún fàdúrà àti àwọn ìgbìyànjú gbogbo lórúkọ Jésù. Orílẹ̀-èdè yìí kò ní dàrú o. Àmín. Ọlọ́run á dẹ̀ dè yìí. Ẹ ṣeun bàbá. Ìbéèrè yìí ó dàbí mo ti bí yín ká tó bẹ̀rẹ̀ ètò. Mo ní ìjẹ́ rálì yìí ó wáyé, ẹ sì fún mi ní àwọn ìdáhùn kan. Ìpè Yorùbá nation mega rally tí wọ́n ń sọ yìí, ǹjẹ́ yóò wáyé? Kọ́ máa wá jẹ́ mi nìkan mọ́ gbọ́. Mo fi fẹ́ kẹ́ ẹ sọ, kẹ́ mọ̀ pé ẹ̀dẹ̀ ti sọ lọ́dún tó lọ náà pé nǹkan báyìí rálì ó wáyé, nǹkan báyìí ni ó sì ṣẹlẹ̀. Kẹ́ ẹ tó tún sọ fún àwọn èèyàn.
àdúrà wa yóò gbà. àmín. Ọ̀rọ̀ rálẹ̀ ọ̀run rálẹ̀ yóò ṣẹlẹ̀. ok. But particularly what I also see mostly there tí mo rí gẹ́gẹ́ bí ìran tí mo sọ ní ọdún tó kọjá mọ́ January ọdún yìí pé I saw protest. Mo dẹ̀ rí àwọn èèyàn tó ya, mo rí àwọn ọ̀dọ́ tó pọ̀, mo dẹ̀ rí èrò tó ya síta tí wọ́n dẹ̀ protest, tí wọ́n dẹ̀ make a move lórí àwọn nǹkan yìí kò ní yóò ṣẹlẹ̀. Yóò ṣẹlẹ̀ ohun tí a ti sọ láti last year ni yóò ṣẹlẹ̀. And nǹkan kan tó kàn wá bẹ́ẹ̀ ni wí ká kún fún àdúrà náà ká ń dẹ àwọn ìgbìyànjú tó bá jẹ ká ń gbé àwọn tó bá máa ṣe kán gbé àwọn ìgbésẹ̀ kan torí kó má di pé yóò jẹ́ ìṣẹ̀lẹ̀ tẹ́ pé a wà hijacked. ok. pé yóò kọjá ohun tí a ò tiẹ̀ ever dream. téèyàn ò ronú ẹ̀. bẹ́ẹ̀ni torí lọ́wọ́lọ́wọ́ tí Nàìjíríà wà yìí ara ń kan àwọn ènìyàn. Ebi ń pa ìlú, ẹ jẹ́ ká wò dáadáa fínífíní, ebi ń pa ìlú gan. Lọ́dọ̀ wa ìgbà ní ṣọ́ọ̀ṣì ìgbà ní ọ̀sẹ̀ tó kọjá ní sáà láti ní káwọn èèyàn kọ orúkọ gbogbo ẹni tó bá fẹ́ oúnjẹ, aláti gba gbogbo orúkọ tèrò lọ rẹpẹtẹ àbí àwọn tá a máa ní kán gbà. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn aráàta míì tá a mọ̀ rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Torí náà ẹjọ́ ebi ń pa ìlú, ara kan àwọn èèyàn. Torí ẹ̀ téèyàn bá wọn tó ń ṣẹlẹ̀ nílùú lọ́wọ́lọ́wọ́ ìlú ní agbára. Ayé ìgbà kan mo gbọ́ pé oúnjẹ ebi ò yí pààyàn, ní ìsìn ebi ti ń pààyàn. Bẹ́ẹ̀ ni o, ní ìsìn ebi ti ń pààyàn. Ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọ̀nà tó wá ń bí ń pè bẹ́ẹ̀ lọ́nà ọgbà ayọ̀. Lọ́nà abúlé ọgbà ayọ̀, abúlé ìjókòó tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn lọ́nà pẹ̀lú abúlé ìjókòó. Ọkùnrin yẹn ò sówó kankan tó máa fi tẹ́kì àwọn ọmọ ẹ̀. Kò lówó, kò sí kankan, ó ṣáà nígbà àwọn dẹ̀ ń kígbe ebi ń pa àwọn. Ok, bàbá wa lókè o, òun ń bọ̀, jẹ́ kóun jáde. Bàtà lówó yẹn pọ̀, bàbá yẹn láti fún wọn ní overdose, fún wọn ní oògùn oorun. Ló lo overdose fún àwọn ẹgbẹ́ tó bá sùn sí ìrọ̀lẹ́ kóun tó dé. Òun àṣà àti lówó kan fi ṣe oúnjẹ fún wọn tó ń bá máa dé. Ìgbà tó máa fi dé tó máa ṣe kíní báyìí kò kó àwọn ọmọ yẹn ló bá. Ọmọ bíi 3 sí 4. Ebi ló pa wọ́n náà. Ara ebi tá à ń sọ pé ó pààyàn. ọmọ tí ò jẹun ó tún fún lóògùn oorun. Àbí ariwo ti pọ̀ jù tó ní bẹ́ẹ̀ ni o. Bàbá sábọ́ta pé kóun ṣáà wá kankan bẹ́ẹ̀ tó máa rí pé tó ń bá máa délé àwọn àfọwọ́n. Ẹ jọ̀wọ́ àwọn nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Torí náà kí ìjọba tó ń gbọ́ wa yìí náà kó gbé ìgbésẹ̀ tó yẹ ní àkókò yìí torí ó ní agbára Ọlọ́run á ràn wá lọ́wọ́. àmín. ẹ ṣé bàbá mi. Bákan náà láìpẹ́ yìí náà ẹ tún sọ̀rọ̀ kan pàápàá jùlọ lórí ọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tí a gbọ́dọ̀ kíyèsí láàrin àwọn ẹlẹ́sìn méjì tàbí mẹ́ta nílẹ̀ yìí. Níbẹ̀ ẹ ti mẹ́nu bà arákùnrin kan tó máa ń ṣe fi àkàwé bíbélì mọ́ Kùránì. Ẹ ṣé gan olóòtú. Ẹnu mi gbà láti dárúkọ wọn pé arákùnrin yẹn ní Malam Yusuf Adépọ̀jù. Bẹ́ẹ̀ni. Kì í ṣòun nìkan, ìkan náà mo torí kan náà tó pẹ̀rẹ̀ ní Ustaz bí Adégoroyè or something like that. Wọ́n pọ̀ bẹ́ẹ̀, wọ́n pọ̀. Àwọn yẹn mo kàn lè fi wọ́n ṣe sample láti dárúkọ wọn. Ẹ jọ̀wọ́, àkọ́kọ́ náà mo sọ ní àwọn tó bá gbọ́ fọ́nrán mi kan tí mo ṣe lórí pláfọ́ọ̀mù kan níbi oṣù tó kọjá sí oṣù méjì sẹ́yìn. Mo sọ̀rọ̀ kan, mo ní ẹ jọ̀ọ́ ẹ gbàdúrà, Olúwa ní ká fi ìjà ẹ̀sìn bú. Gbé ká má rí ìjà ẹ̀sìn pàápàá ní South West wa ń bí tó má di pé àbára tó má di pé a máa bára wa jà. Pé ìjà ẹ̀sìn níbi oṣù bíi méjì báyìí mo sọ̀rọ̀ yẹn ní pé ìjà ẹ̀sìn pé ká fi bú láàrin wa, pé ìfẹ́ tá a fi ń bára wa ṣe àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì àti gbogbo pé ká máa gbé kí ìfẹ́ yẹn ó wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n eléyìí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí o, mo fẹ́ kí gbogbo èèyàn mo tún ọ̀rọ̀ yẹn sọ ká fogun ìjà ẹ̀sìn bú o. And arákùnrin tí mo dẹ̀ sọ yìí, mo rí àwọn fọ́nrán ẹ̀ kan lórí Facebook bákan náà àti mo rí lóríṣiríṣi, wọ́n pọ̀ bẹ́ẹ̀. Ẹ jọ̀wọ́, eléyìí ò ṣe pé bóyá àwa bu àbí àwa dìde ọ̀rọ̀ àwa gbógun tì í. No, à ń sọ̀rọ̀ lánàá ní ìfẹ́ ni. Ohun tó wà nínú Kùránì ó ti tó fúnra ẹ̀. Àwọn ọ̀rọ̀ tó wà ńbẹ̀ ti tó fúnra ẹ̀ láti fi ṣe wáàsí tó fẹ́ ṣe ní prógámù tó fẹ́ ṣe. Èwo ni bíbélì tó wá gbé sí lẹ́gbẹ̀ẹ́ tó wá ń ṣí bíbélì tó ń da gbogbo ẹ̀rú? Kò tẹ̀ tó mọ bíbélì yẹn gan kà. Kò mọ bíbélì yẹn gan túmọ̀, ó rò pé bíbélì jẹ́ bóyá bí Kùránì, kò mọ bíbélì túmọ̀ gan. Bíbélì ṣe wà ó tún bọ́ ṣe ń túmọ̀, bá máa tú bíbélì wàá kà láti verse 1 wàá kà débi tó wàá kà dé yẹn. Èyí tó bá fẹ́ fi ṣẹ̀gàn ló máa mú. Bẹ́ẹ̀ ni kó tó di pé wàá lè tú, wàá lè mọ tí bíbélì sọ.
àti Níbẹ̀. á ti júwe nǹkan tó ń sọ̀bọ̀ láti verse 1 Mhm. síbi tó kà dé ṣùgbọ́n wọn á kàn fa fáàsì kan yọ. Iṣẹ́ owó ní í ṣe. náà ó sọ kan tó pé ó ní ìpè Jésù wo oko alágbàdo Oko olóko ó yàgbàdo. ó lọ yàgbàdo lọ jágbàdo ńbẹ ìgbésẹ̀ pé Jésù jalè fọ́nrán yẹn wà nílẹ̀ rẹpẹtẹ mo rí tó ń dúnkokò mọ́ ẹnìkan tó ń pè ní Noah Ezekiel Kò lè dá ẹ mú kalẹ̀. gbogbo yóò máa arrest Noah Ezekiel Òun kẹ̀. bó bá gbé Noah Ezekiel gbogbo Christian Nàìjíríà ló gbé. Kò tiẹ̀ lè dá ẹ̀yàn nìkan káwẹ̀. o fẹ́ dá wàhálà lẹ̀ torí àwọn èèyàn kan lúgọ wọn ń wẹ̀ bó bá gbé pẹ́rẹ́ gbogbo Nàìjíríà Christian gbogbo wa ló gbé o. Abádẹ̀ ní ká tún lẹ̀ ká tún jà nọ́mbà tẹ́ ẹ̀yin inflate mọ́ ara yín pé bóyá pọ̀jù alẹ́ pọ̀jù Christian ẹ má dá wàhálà lẹ̀ kẹ́ ṣọ́ra yín o ẹ má dá wàhálà lẹ̀ kẹ́ Wọ́n lè mú draw. ẹ má dá wàhálà lẹ̀ ó ní bá a ṣe jọ ń bára wa ṣe jẹ́ ká àlàáfíà ó jọba láàrin wa à ń ṣọ̀tá ara wa Bẹ́ẹ̀ni. torí náà kí ló dé gbogbo wá sí ẹ gbogbo nǹkan tó ń ṣe báyìí wọ́n máa dorí Bíbélì kodò ó tẹ wà ní kakura mọ́ kíní ẹ̀ ló máa kà ló máa káwọn kan síbẹ̀ mi ò ànẹ̀yìn tẹ́ pẹ́ra ní bóyá mi mọ̀ bóyá fọ́jì bóyá wọ́n kàn lọ wọ́n lọ háyà àwọn kìrìsìtẹ́nì yẹn náà ni tó ń lò tó máa ní pé kọ́ máa bá àwọn aka tó máa ní tó máa fi wọ́n. Àwọn háyà àwọn míì iṣẹ́ owó ni. kìrìsìtẹ́nì tẹ máa ń lọ sí abẹ́ kíní ẹ̀ tó máa háyà pé kẹwàá máa ṣe kíní ẹ stop wẹ̀ Iṣẹ́ owó ni. ẹ má sún mọ́ mọ́ Iṣẹ́ owó ni. bó bá jẹ́ pé wọ́n gbélé lọ́wọ́ bí agenda stop it má dájà ìsìn lẹ̀ gbogbo àwọn association of Islam whatever ẹjọ́ ẹ pé àwọn ọkùnrin wọ̀nyí gbogbo ẹ pé wọ́n ṣàkíyèsí ẹ wàásù ọ̀rọ̀ tó wà nù Kùránì ẹ wàásù ẹ fi Bíbélì lẹ̀ ẹ máa sọ̀rọ̀ yín ẹni àwòsí Jésù ẹni à ṣé wọ́n lè sọ̀rọ̀ bẹ́ẹ̀ sí Mohammed. Ayé ó ti dàrú. wọ́n ní pé Mohammed wọnú oko olóko jẹ́ àgbàdo ṣé ẹni dógún lẹ̀. Àbọ̀bọ̀ mo ọdún mẹ́jọ. ẹ má jẹ́ ká máa ṣe gbogbo eléyìí o kò dáa ó ní bá a ṣe ń bára wa ṣe nínú àlàáfíà ẹ jẹ́ ká àlàáfíà yóò jọba ohun tí mo rí bí oṣù bíi méjì sẹ́yìn nìyẹn tí pé mo rí ìjà ìsìn pé ńlá tó lágbára gan tẹ́lẹ̀ pé a lè bára wa ṣe mọ́ gbogbo ẹ̀ wá dàrú gbogbo ẹ̀ fọ́jú pọ̀ tó ń dáná sun mọ́ṣáláṣí dáná sun ṣọ́ọ̀ṣì tó ń lépa àwọn pásọ̀ àti ìmáàmù káàkiri ẹ jọ̀wọ́ ẹ má jò wáyé o ẹ̀yin àgbààgbà gbogbo ẹ bá wọn sọ̀rọ̀ CAN PFN ẹ má kàn jókòó kẹ máa ní ẹ kò lè ṣẹlẹ̀ ẹ kò lè ṣe kinní kan títí tí ó máa fi wọlé tọ ẹnìkọ̀ọ̀kan ànímọ̀ ẹni tó bá dẹ̀ kàn kò ló mọ̀ òun náà lórúkọ Jésù ìjà ìsàn oníṣẹ̀lẹ̀ àbọ̀ Ọlọ́run adájú lórí wa a ò dárúkọ ẹnìkankan láti fún ìbàjẹ́ ṣùgbọ́n a kàn máa ṣe àforúkọ yẹn ṣe bí sample ni pé gbogbo àwọn tó bá ń ṣe pátá kí wọ́n stop ẹ̀ kálàáfíà Ọlọ́run ìjọba a ò ṣílẹ̀ láti bú ẹnikẹ́ni ẹ ṣeun fún àlàáfíà. bẹ́ẹ̀ ni a fi tàbùkùn ẹnikẹ́ni ṣùgbọ́n àwọn tọ́rọ̀ kàn wọn ò lè dínà yẹn wípé àwọn ò mọ̀ ń pa ẹ̀ àwọn ò sọ torí lójú wọn náwọn ń ṣiṣẹ́ tọ́lọ́run rán àwọn ni nítorí àsìkò wa bàbá entertainment industry àti alàgbà Trump t'Amẹ́ríkà mo fẹ́ kẹ́ ẹ kó ọ̀rọ̀ àwọn méjèèjì yìí pọ̀. ẹ ṣe gan sa ẹ ṣe olóòtú àkọ́kọ́ náà kí n kọ́kọ́ sọ̀rọ̀ lórí ti ààrẹ orílẹ̀-èdè ti Amẹ́ríkà ti Donald Trump. Àwọn tó bá ń fọ́lò wa dáadáa tó dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ tí mo máa sọ láti last year kó tó di pé wọ́n dìbò ni mo ti ń sọ̀rọ̀ lórí arákùnrin náà and nínú àwọn mẹ́sẹ̀gì kan náà tí mo dẹ̀ sọ lẹ́yìn nínú ìdìbò àti lẹ́yìn ìdìbò mo ní mo rí nǹkan kan nípa arákùnrin yìí mo ní kí wọ́n máa gbàdúrà fún ká má fi sílẹ̀ Ọlọ́run yàn fún èrèdí kan láti jẹ́ ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà ó ní fún èrèdí kan tọ́lọ́run fi yàn just for one thing ni o tọ́lọ́run fi yàn mo ní ṣùgbọ́n kí nǹkan yẹn kó lè di mímú ṣẹ mo ní mo sọ ńgbà yẹn pé kí àwa kàkà dìde ká gbàdúrà fún ká intercede along fún mo ní because mo rí pé bí Ọlọ́run ṣe fẹ́ lò bẹ́ẹ̀ náà ni mo rí pé òkùnkùn náà fẹ́ lò pé wọ́n fẹ́ kó rí ìjọba yẹn ṣe ànọ́bà tí wọ́n fẹ́ kó rí ìjọba yẹn wọ́n fẹ́ kó rí parí pé tó bá wọlé pé wọ́n fẹ́ kí ẹ̀mí àṣìṣe kó bà lé pé kí ìjọba ẹ̀ kó má rọ aráàlú lọ́rùn so that kó ṣáà lè kó má di pé kó má di pé kò ní lè rí ṣe kò ní lè rí parí tó máa fi dé pé ìṣọ̀tẹ̀ á dìde sí dépò àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ máa yọkù torí ẹ gbàdúrà fún mo tún sọ lénìí ẹ gbàdúrà fún ẹ jẹ́ ká kún fàdúrà lórí Donald Trump gbogbo ẹ̀yin ará Amẹ́ríkà mo understand àwọn kan tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mo ti sọ ṣáájú ní last year
kó tó di pé ìdìbò àsìkò kó tó di pé ìdìbò yẹn ṣẹlẹ̀. Mo rí pé àkókò kan mo rí pé ìgbà tí mo ní gọ́ọ̀mẹ̀ntì tó ń bọ̀ yìí mo rí pé táìmù mo rí ìyàn, mo dẹ̀ rí pé nǹkan máa wọ́n, mo dẹ̀ rí pé nǹkan máa le díẹ̀ economically, mo rí pé nǹkan máa yàtọ̀ gan ní Amẹ́ríkà. Mo sọ, ẹ̀yin tí ẹ bá ń gbọ́ ọ̀rọ̀ mi dáadáa ẹ lè comment lábẹ́ ọ̀rọ̀ yìí pé tó lè àgbọ̀ lóòótọ́. Torí náà mo dẹ̀ sọ, mo ní ẹni tó ń bọ̀ yẹn ẹ kún fàdúrà lé lórí pé Olúwa ń mú bọ̀ wá, Ọlọ́run ló ṣílẹ̀kùn yẹn fún Ọlọ́run ló mú wá síbẹ̀ fún èrèdí kan. Wọ́n ní ṣùgbọ́n òkùnkùn ò fẹ́ gbà, àwọn náà wọ́n fẹ́ lò gẹ́gẹ́ bí ohun irinṣẹ́ àyálò. And kíní yẹn dẹ̀ ti ń ṣẹlẹ̀, ó ti ń farahàn lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí náà ẹ kún fàdúrà lórí arákùnrin náà, ẹ kún fàdúrà lórí arákùnrin náà. Olúwa ní ká gbàdúrà fún dáadáa pé plan intention wọn Ọlọ́run, iṣẹ́ tó wọn mandate tó wọn Ọlọ́run gbélé lọ́wọ́ kó lè wá múṣẹ, ní pé ká pray fún pé táwọn bá gbàdúrà fún pé kò lè rí ìjọba yẹn parí o, pé and economically pé things ò tí ì le o, pé nǹkan tó máa tó high gidi gan tó yẹ pé ìrántí mo rí pé people are even pulling out of America to neighboring countries tó wà pẹ̀lú wọn. Torí náà ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàdúrà fún. Ìyẹn ni message tí Olúwa rán mi, ẹ jẹ́ ká pray fún so that èrèdí tóun Olúwa fi mú wá bẹ̀ kó lè di múmúṣẹ, èrèdí tóun Olúwa fi mú wá síbẹ̀ kó lè di múmúṣẹ. Àdúrà wa á dẹ̀ gbà. And ẹlẹ́ẹ̀kejì tí tó jẹ́ nǹkan tí mo tún note down náà ni pé ká pray gidi dáadáa pé fún ìrọ́kẹ̀kẹ̀ ogun, ìrọ́kẹ̀kẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ abàmì ní apá abẹ yẹn, Europe and Asian country, especially Europe àti Asian country, ìrọ́kẹ̀kẹ̀ ogun, ìrọ́kẹ̀kẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára tí ẹ pé yóò fa ìbalẹ̀ ọkàn sí àwọn orílẹ̀-èdè yẹn pé ká gbàdúrà fún. Ìyẹn nìkan tí ó wà ńbẹ̀ tí Olúwa bá wa sọ. Tó Jésù àdúrà wa yóò gbà. Àmín Jésù Kristi. Nítorí àkókò wa ti sáré báyìí, ṣùgbọ́n a mẹ́nuba gbogbo ẹ̀ bó tiẹ̀ jẹ́ díẹ̀díẹ̀. Bàbá ká tó bẹ̀rẹ̀ tó ẹ sọ àwọn ìkìlọ̀ kan fún àwọn entertainment àti Nigeria Army. Ẹ dákun ẹ bá mi ní ṣókí, ẹ bá mi mẹ́nuba fún àwọn ènìyàn. Fún entertainment world mo sọ ní bí oṣù bíi mẹ́ta àti sí méjì sẹ́yìn pé kí wọ́n kún fàdúrà against accident, lórí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀, and pé kán gbàdúrà dáadáa. Number 2 pé kán gbàdúrà pé kán gbàdúrà dáadáa kán wá ojú Ọlọ́run, pé kí àwọn ìṣẹ̀lẹ̀ àìròtẹ́lẹ̀ kó má máa ṣẹlẹ̀ láàrin wọn, èyí tó lè máa fà wọ́n tù èyí tó lè máa fà wọ́n tù lójijì. Ìyẹn message tí mo sọ níbi 3 to 2 months ago. And lọ́wọ́lọ́wọ́ báyìí náà mo fẹ́ bá gbogbo ènìyàn sọ̀rọ̀ tó wà ní industry yẹn, entertainment industry. Number 1 message is this: pàápàá ẹ̀yin tẹ́ ẹ̀ jẹ́ gospel singers, ẹ jọ̀wọ́ Olúwa rán mi sí yín o. Olúwa ní ẹ fi gbogbo ọkàn wá òun Ọlọ́run. Ẹyẹ kan kọ orin lórúkọ Jésù kẹkàn má and ẹ kọ orin lórúkọ Jésù tán ní ọ̀sán gan, ní òru ẹ ló máa forí balẹ̀ fún nǹkan mi, fún òrìṣà. Olúwa ní ẹ bọ̀wọ̀ fún orúkọ òun, kẹ́ ẹ fi ọkàn yín fún òun Ọlọ́run, kẹ́ ẹ sin òun Ọlọ́run bó ti yẹ. Bẹ́ẹ̀ ni kẹ́ ẹ má forí yín balẹ̀ fún ẹ̀mí báálì kankan. Ìyẹn ni Olúwa tó rán mi sí, ìyẹn ni message tó rán mi sí gbogbo gospel singers. Nítorí náà ẹ jọ̀wọ́ ẹ fi sí ẹ jẹ́ ká ṣiṣẹ́ rẹ̀ lórí. Mo gbàdúrà pé Kristi yóò dìyẹn mọ́. Torí pé nítorí message tó wà attached to it pé Olúwa ní fún àwọn kan nínú yín tí ò bá gbọ́ wípé òun yóò yẹ̀yẹ́ wọn síta síwájú gbogbo ènìyàn. Òun dẹ̀ paná àtùpà wọn. Òun yóò yẹ̀yẹ́ wọn síwájú gbogbo ènìyàn, òun dẹ̀ paná àtùpà wọn. Torí náà mo gbàdúrà pé lórúkọ Jésù Kristi ẹ ò ní dẹni àná. Àmín. Torí ẹ̀yẹn ni message àkọ́kọ́. And ẹlẹ́ẹ̀kejì fáwọn tí àmì orílẹ̀-èdè yìí, mo sọ níbi oṣù tó kọjá fáwọn tó bá gbọ́ ọ̀rọ̀ yìí, tó bá gbọ́ fọ́nrán kan tí mo ṣe bí 2 months and last month pé kán gbàdúrà fún àwọn àmì Nigeria Army. Pé mo rí nínú ọ̀rọ̀ wípé mo rí pé wọ́n wà níbi kan pé bóyá ibi tí wọ́n máa ń wà pé mo rí pé wọ́n wá àtàkì wọn mọ́ bẹ̀tà dẹ̀ pa wọ́n. And kìíní yẹn dẹ̀ rí ìfarahàn ẹ̀ bí ọ̀sẹ̀ bíi 2 sí 3 ọ̀sọ̀ bí last month a rí ìfarahàn kan yẹn. Ẹ jọ̀wọ́, I'm seeing another thing coming up again. Bẹ́ẹ̀ ni pé ká fi gbàdúrà fún wọn pé kí ààbò Ọlọ́run kó dájú lórí wọn, kí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ kó má tún repeat rẹ̀. Ohun tí a tún mórí nìyẹn, pé ká fi gbàdúrà fún ààbò lórí wọn, kí ìjọba tó dẹ̀ wà bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀wọ́
ẹ jọ̀wọ́ ìjọba tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní ìjọba Tinubu. bẹ́ẹ̀ ni Mhm. ẹ ṣe àwọn ẹgbẹ́ àwọn ìgbésẹ̀ gbogbo tó yẹ kẹ́ ẹ gbé fún àwọn àmì àti fún àwọn tó jẹ́ olùṣọ́ àwọn tó jẹ́ bí aláàbò orílẹ̀-èdè kan fi wà ní kí kan fi wà ní kan fi àwọn kan tó yẹ tí wọ́n nílò. pèsè fún Ẹhẹ́n. kí ààbò Ọlọ́run kó lè wà lórílẹ̀-èdè àdúrà wa yóò gbà ẹ ṣeun. and kí n parí ẹ̀ báyìí náà pẹ̀lú ẹ̀ pé ìlú Èkó bí Lagos Ọ̀ṣun Ọ̀yọ́ ìyẹn ní apá ọ̀dọ̀ wa bí south west Lagos Ọ̀ṣun Ọ̀yọ́ àti Ondo ẹ jọ̀wọ́ àwọn ìpínlẹ̀ mẹ́rin yẹn kí gbogbo àwọn aláṣẹ ibẹ̀ kí wọ́n ṣiṣẹ́ lórí ààbò ètò ààbò ìlú yẹn wọ́n ṣiṣẹ́ lé lórí torí mo rí ọ̀pọ̀lọpọ̀ attack ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀tá kan gbọ́ pé èèyàn pé people are missing àwọn pa àwọn èèyàn bẹ́ẹ̀ nípa kínní àwọn èèyàn dẹ̀ miss wọn kidnap bẹ́ẹ̀ àti oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ẹ jẹ́ kí wọ́n ṣiṣẹ́ lé lórí o kí fún ètò ìlú fún ètò ààbò lórí àwọn ìpìlẹ̀ yẹn bákan náà ní north yóò milẹ̀ gan bákan náà àti ní east ní ilẹ̀ Ìgbò especially Anambra Imo kan gbàdúrà gidigidi gan kan gbàdúrà lórúkọ Jésù ààbò Ọlọ́run ló dájú lórí wọn. Àmín àmín. Àlàáfíà. Bàbá ẹ má ti jẹ́ dáadúró báyìí ẹ jẹ́ ẹ mẹ́nu bà ọ̀rọ̀ kan ṣáájú lóòótọ́ àkókò wa ò sí ṣùgbọ́n àjùmọ̀ náà ni ẹ sọ̀rọ̀ nípa àwọn ọ̀dọ́ mo fẹ́ kẹ́ fún àwọn èèyàn yìí ní àmọ̀ràn àti àwọn ọba nílẹ̀ pàápàá jùlọ nílẹ̀ Yorùbá káfíyàn kú díẹ̀. ẹ ṣé gan olóòtú àkọ́kọ́ náà kí n sọ̀rọ̀ lórí ti ọ̀dọ́ báyìí mo sọ fún olóòtú lẹ́ẹ̀kan and ó dẹ̀ wà nínú ìwé tí òwe àsọtẹ́lẹ̀ tó wà lọ́wọ́ mi bí kì í ṣe ìwé prediction ìwé prophecy there is a difference between prophecy and prediction àwọn kan predict àwọn kan Ọlọ́run fi ran àwọn bẹ́ẹ̀ni àríran ni mí àwọn tá a bá fi hàn wá àkọsílẹ̀ now lórí ti àti àwọn ọ̀dọ́ gẹ́gẹ́ bí ohun tí Olúwa fi hàn wá Olúwa ní kí n sọ fún gbogbo ọ̀dọ́ orílẹ̀-èdè yìí àti àgbáyé pé kí n sọ fún wọn pé káyé ta ìjẹ̀ sílẹ̀ unnecessarily mọ́ bẹ́ẹ̀ ni ẹ lọ ní sùúrù mo fẹ́ lówó mo fẹ́ dọ́gba ẹ lọ ní sùúrù Olúwa ní ìtàjẹ̀ sílẹ̀ ti pọ̀ jù lórílẹ̀-èdè yìí Olú ti pọ̀ jù ó ní pàápàá ó ní ẹ kìlọ̀ fáwọn ọ̀dọ́ ó ní because tí wọn bá yí padà ó ní ikú ọ̀dọ́ yóò pọ̀ gan bẹ́ẹ̀ ni ikú ọ̀dọ́ yóò pọ̀ gidigidi gan ẹ̀yin apá ọmọlẹ́kún ọ̀bálẹ̀ máa sọ àpọ̀mọlẹ́kún jayé ṣe yahoo plus òun ṣe oríṣiríṣi nídìí ẹ̀ ọmọ 15 16 17 18 kí ló mọ̀ tó ń pè lówó bẹ́ẹ̀ bá dẹ̀ ti ṣe yánmayànmá ẹ̀ tẹ́ lówó yẹn tán bá yà máa gbìn yín yánmayànmá ní ìgbà yẹn lọ́ra mọ́tò Toyota Lexus kan ṣé yẹn náà ń pè ní kó arrive ṣé yẹn náà ń pè pé bóyá òun gbádùn mọ́tò tó pàdé àṣẹwá àṣẹbọ̀ máa lù tà náà bẹ́ẹ̀ni ẹ máa tà ló gbàjọ kan bẹ́ẹ̀ni and number 2 èkejì tó wá ní pé ẹ ti tún dín ọjọ́ ayé yín kúrú kò sí ẹ̀mí gígùn fúnra àwọn ọmọ bẹ́ẹ̀ òbí tó bá bírò àwọn ọmọ bẹ́ẹ̀ kì í ṣe pé èpè la fi ń ṣẹ́ kì í ṣe pé èpè la fi ń ṣẹ́ torí ọmọ tó pa òbí kan lẹ́kún tó òbí ìwọ tó wá jẹ́ òbí ẹni yẹn tó wá ń rò pé wọ́n rẹ̀ rí àbò tó rò pé bóyá pé nǹkan kan ò ní ṣòwò náà nǹkan kan máa ṣe bẹ́ẹ̀ fat mẹ́wàá máa ṣe ìwọ́n ti pé mẹ́wàá máa ṣòwò nìkan á ṣe wo òbí pàpà torí wo òbí tó lajúlẹ̀ torí nǹkan tọ́mọ ẹ̀ ń dá lára tó pariwo síta tàbí kó mọ tó ṣe tó kàn dákẹ́ tó ní ìwọ náà lọ máa ṣe báwọn ẹgbẹ́ ṣe tó ń gbó wálé fún ẹ tó mọ bó ṣe ṣe ẹjọ́ Olúwa ló sọ̀rọ̀ Olúwa ló rán mi gbogbo owó tí wọ́n rí Olúwa ni wọ́n á ná sí kò ní ká kankan ní sọ́ọ̀fù wàhálà tó máa dé torí náà jọ̀wọ́ kí gbogbo èèyàn kó yí padà and kí gbogbo ọ̀dọ́ kó yí padà and ẹlẹ́ẹ̀kejì èyí tí ká gbàdúrà lórí àìsàn tó máa kọlu orílẹ̀-èdè bẹ́ẹ̀ ni àìsàn bẹ́ẹ̀ ni epidemic kan tó máa milẹ̀ gan tó máa kọlu orílẹ̀-èdè ká gbàdúrà lórí ẹ̀ bẹ́ẹ̀ ni mo yẹn sọ̀rọ̀ lọ́ba mi sọ́ni mo ṣe sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ Olúwa ní ká gbàdúrà lórí àìsàn tí ó milẹ̀ tí ó dẹ̀ mú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí lọ especially we are talking about anything from October November December bẹ́ẹ̀ ni so that ká lè fara bẹ́ẹ̀ ni so that this coming Christmas bẹ́ẹ̀ ni kó má jẹ́ Black Christmas bẹ́ẹ̀ ni ká àlàáfíà Ọlọ́run kó lè jọba kí gbogbo èèyàn kó gbàdúrà lórúkọ Jésù ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ àfi bú ẹ̀mí mọ́ kó fi bú lórúkọ Jésù ọdún tó ń bọ̀ yóò ara rẹ̀ la máa fi ṣe and ẹbí wa wà ní àlàáfíà
and torí ẹ̀ bí yẹn ṣe jẹ́ ni and lórí ti àwọn ọba ìlú lórúkọ Jésù Ọlọ́run á dì wọ́n mú Àmín. Ọlọ́run á dì wọ́n mú ohun tí mo kàn fẹ́ sọ ń bẹ̀ gẹ́gẹ́ bí ìgbìyànjú àti ìtọ́ni Ọlọ́run tó ní kí n fún wọn a ò rí lè fún mi ní ìran pàtó nípa wọn torí mo máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìran tá a bá fi hàn mí ṣùgbọ́n lórí tàwọn bá ìgbìyànjú àti ìtọ́ni Ọlọ́run mo kàn fẹ́ sọ pé kán jẹ́ kí àlàáfíà Ọlọ́run kán jẹ́ kó jọba láàrin wọn kán jẹ́ kó jọba láàrin wọn kán jẹ́ kó jọba láàrin wọn and then number 2 dẹ̀ ni pé ká fi ogun ikú gbó lórí wọn ká má bàa rí ìpè ọba ilé lọ káàbọ̀ Ọlọ́run ó dẹ̀ dájú torí ẹ̀ bó yẹn ṣe jẹ́ nìyẹn ìdájọ́ Ọlọ́run thank you respect ká gbogbo èèyàn bẹ́ẹ̀ lọ béèrè fún àánú Ọlọ́run bó mo ṣe sọ̀rọ̀ Olúwa mi ṣe ni pé sọ fún wọn ká béèrè fún àánú Ọlọ́run torí ìdájọ́ ń bọ̀ lórí àwọn kan nù tó yẹ pé tí ìdájọ́ yìí bá sọ̀ kalẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni àfàìmọ̀ tẹ́ pé ó lè mú ẹ̀mí lọ torí náà ká béèrè fún àánú Ọlọ́run torí ìdájọ́ Ọlọ́run tó ń bọ̀ wá lórúkọ Jésù àpò rẹ̀ kó dájú lórí wa. Àmín. Bó ṣe jẹ́ nìyẹn. Tó bàbá wa ẹ ṣe àdúpẹ́ ẹ kú òun látàtàárọ̀ ẹ̀yin olólùfẹ́ wa nínú ilé àní rẹ̀ jù báyìí lọ